àfàìmọ̀ kọ́rọ̀ yìí ọmọ dìṣù atayanyan láàrin àwọn mùsùlùmí àti gómìnà ìpínlẹ̀ èkó torí wọ́n ti wó mọ́sálásí tó ní sí ọ̀fọ̀ sọ́fẹ̀ gbogbo ẹ̀ lébùté mẹ́ta báyìí ó sì ń dùn àwọn mùsùlùmí gidi tó pé ẹ̀sìn mọ̀ pé mùsùlùmí kọ́lọ́ ọba kó ṣàánú wa ọ̀rọ̀ náà rèé bó ṣe lọ rèé o. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. A fi àsìkò yìí kí gbogbo àwọn ọmọ ìyá wa nínú Islam pé a kú òǹgbẹ, a kú iṣẹ́ ọrẹ, ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ló máa parí Ramadan yẹn ní ayọ̀ àti àlàáfíà. A wá kí gbogbo wa ní kíkí ọlá tó dájú lọ kí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìjókòó tí a jókòó yìí ó dá lórí nǹkan tí ó ṣẹlẹ̀ ní Àpápá road tí a wà ń pè ní Èbúté Mẹ́ta West ní under mainland local government. Central Mosque wa ní AB West ni a gbọ́ pé àwọn ìjọba wọn lọ wó, àmọ́ àwa ò tí gbà pé ìjọba wó, àgbà pé wọ́n bá wa tún kọ́ ni wọ́n fẹ́ bá wa tún kọ́ ló jẹ́ kán wó, torí pé àsìkò tí a wà yìí àsìkò tí àwọn mùsùlùmí ń ṣe ìjọsìn púpọ̀ fún Ọlọ́run ní lọ́tún lósì, tó yẹ pé ìgbà tí mọ́sálásí ò bá gbà wá ó yẹ ká tún ta kanopí àbí ká wá àwọn ààyè láti máa ṣe ìjọsìn, kí wá ṣe wá àsìkò ilẹ̀ máa gbọ́ pé ìjọba tún lọ wó mọ́sálásí wa kan tí wọ́n gbà yí pé wọ́n fẹ́ bá wa tún kọ́, òun ló jẹ́ kí eléyìí kó ṣẹlẹ̀. Àwa ń fi àsìkò rọ ìjọba Lagos State Government pé kí wọ́n bá yọjú síbi ọ̀rọ̀ yìí, kí ni ọ̀nà àbáyọ tí mọ́sálásí wa wá fi padà síbẹ̀, torí pé gbogbo documentation wa ni a ní ara ilẹ̀ yìí ni àti ní sí ọ̀fọ̀ adẹ̀gbà ilé àti kọ́ ilé yẹn nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́, owó ọmọ kékeré, owó àgbàlagbà, owó ọkùnrin, owó obìnrin, owó onírú, owó alátara kó lọ tí a fi kọ́ mọ́sálásí yìí, tẹ́ pé irú àsìkò yìí ni wọ́n sọ pé wọ́n tún wá wó mọ́sálásí yẹn mú wa lórí, àmọ́ àgbà pé wọ́n tí ìwò wọn fẹ́ bá a tún kọ́ ni bí wá fún ìdí kan bí ìdí kejì. Pẹ̀lú ògbọ́ Ọlọ́run a máa wòye títí di ẹ̀yẹ Ramadan pé kí ni ìjọba fẹ́ ṣe sí i. Àwa ò kì í ṣe protest gẹ́gẹ́ bí mùsùlùmí, torí protest is a stepping stone to violence, bẹ̀tẹ̀ àwa máa ní dialogue pẹ̀lú ìjọba tí Ramadan bá parí pẹ̀lú ògbọ́ Ọlọ́run tí a bá tí ì rí any positive change níbẹ̀, a máa gbé ìgbésẹ̀ láti wá yọjú sí àwọn ìjọba, a máa yọjú sí House of Assembly àti ògbà tí ọ̀rọ̀ kàn. Àbẹ̀lọ́wọ́ báyìí abẹ gọ́vnà wa, gọ́vnà Babájídé Sanwolu àti bàbá wa Amsat lẹ́jẹ́ deputy governor àti speaker House of Assembly ọ̀nàdébù wa Ọbaṣá náà bá rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, kálẹ̀ gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ní kíákíá látúnṣe àtúnṣe fún àwọn mùsùlùmí ní Èbúté Mẹ́ta ní under mainland local government. Àwọn àbáwá tí ìmọ̀ àmùlú Èkó lápapọ̀ káwọn náà kọ́ bá dé sí ọ̀rọ̀ yìí àti ogun àwọn àgbàlagbà nínú Islam, torí kí mọ́sálásí wa kò ṣe nǹkan tí wọ́n gbọ́dọ̀ wó bẹ́ẹ̀ yẹn nígbàgbọ́ gbogbo documentation wa láti ṣe from the beginning, tí ó sì kí bóyá àgbà ọ̀nà ẹ̀yìn àbí a ṣe nǹkan tí ó kù díẹ̀ pàtó àbí a ṣe nǹkan tí ó bẹ́tọ̀ mu tí ó bófin mu. Abẹ̀wá lórúkọ Ọlọ́run ẹjọ́ ẹ ti bá rí sí ọ̀rọ̀ yìí ká lè rí ọ̀nà àbáyọ lórí ẹ̀ ní kíákíá. Ọlọ́run kò ní da ogun aláàmú, a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé, Ramadan ilé kò ní jẹ́ àṣìwọ̀n fún gbogbo wa. Àsìkò tá a wà kí sàṣìkò tó gbọ́dọ̀ fi ìlera kan mùsùlùmí bó ṣe lè wù kó mọ, kódà kan mẹ́sìn ní Ramadan ìlera ò gbọ́dọ̀ fún sáà mùsùlùmí. A ń bèèrè tàṣíkà pé àtọ́wà ní Ramadan lásìkò gbàtà nídìí ààbò tó pọ̀ láti fi ṣèjọ́sìn fọ́lọ́run, ìkànnì mẹ́ta sáà ń lò lórí wa ṣẹlẹ̀ sí àìdẹ̀ tó bá gbèsè lórí ẹ̀ tó bá ṣe àkóso Ọlọ́run ara ẹni kọ̀ọ̀kan wá o. Ìgbìmọ̀ tó ń sọ̀rọ̀ yìí ni ìgbìmọ̀ Lagos Mainland Muslim Community, ọbẹ̀ ńlá fún gbogbo mùsùlùmí ní Lagos Mainland àti gbàgbègbè ẹ̀. Ọlọ́run kó ṣe àánúfẹ́rí kọ̀ọ̀kan wa, Ọlọ́run kò ní dá wa láàmú. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalatu wassalamu ala al-mursalin, alhamdulillahi rabbil alamin.